Orúkọ mi ní High Chief Ọmọọba Akóredé Ọlágúnjú Ajíbóyè tí gbogbo ayé mọ̀ sí Jáwé International, Jáwé Global all over the world. Mo lọ sí NUD Primary School, mo lọ sí ilé ìwé gíga Orímọládé Grammar School. Ní bí yàtọ̀ fábílítì, àjẹbí ni. Mo bọ́ Ògún nílé, mo bá Ifá nílé, mo bógo nílé, bẹ́ẹ̀ ni mo bọ́dẹ nílé, àjẹbí ni. Ìran bàbá mi Ògún ni. Látorí Ọláìgbò àkọ́kọ́ tó tẹ ìlú Èkó Ìndé, ìran bàbá mi Ògún ni wọ́n. Ẹran ilé mi Ògún ni, adìyẹ ilé mi Ògún ni. So àjẹbí ni. Mi ì lọ kọ́ Ifá, mi lọ kó Ògún níta. Bàbá mi ló ń jẹ́ Jáwéṣọlá, Ọbáṣẹ́gun 6 local government ni wọ́n ń pè ní Jáwéṣọlá ní gbogbo ìlú Ọ̀ṣun bí. Tí èmi tí mo wá jẹ́ ọmọ rẹ̀, tí mo wá ń jẹ́ Jáwé International, torí àti lọ káàkiri àgbáńlá ayé. So àtọrọ orúkọ yìí, a lọ ra orúkọ, a sì wo àwòkọ́ṣe ẹnì kankan. Bàbá mi ni Jáwéṣọlá, so tèmi fi ń jẹ́ Jáwé International. Ewé ń bẹ, Ògún ń bẹ, tí a sì mọ̀ tó dá wa lójú. Yàtọ̀ pé à ń gé orí, yàtọ̀ pé à ń gé ọwọ́ èèyàn. Ewé ń bẹ, egbò ń bẹ. Ewé àtegbò ló gbé àwa dé gbogbo ipò tá a dé lónìí, tá a fi ń fò bí ẹyẹ tá ń lọ ìlú òyìnbó tá ń bọ̀. Ewé àtegbò ni o, torí èmi ni àrẹ̀mọ àrólé Jáwéṣọlá. Bàbá kú ni o. Tí Jáwé àgbà bá ti lọ, Jáwé gangan kékeré rè tó jẹ́ àrẹ̀mọ Jáwéṣọlá, ọmọ Aláìgbò àkọ́kọ́ ní ìlú Èkó Ìndé. Ìrìn àjò mi pọ̀ lórílẹ̀ èèpẹ̀ tí mo ti rìn, tí mo ti fi ewé ṣe ìdáǹdè lọ́pọ̀lọpọ̀. Látorí pé ká lọ sí hospital UBTH, mo ti lọ gbé èèyàn jáde tí wọ́n sọ pé wọ́n gé ẹsẹ̀, tá sì fi ewé àti egbò tá fi ṣe ìwòsàn fún un, tẹ́sẹ̀ náà ó sàn. A ti lọ sí hospital lóríṣiríṣi pé wọ́n ní ó sọ operation fúnbìnrin tí ó bímọ, táwọn sì fi ewé àti egbò tá fi gbé ẹbí fún un. Tá bá de oyún mọ́yàn nínú lọ́gbọ̀n ọdún, tó bá ti déwájú wa tọ́lọ̀ ní kórí wa, wẹ́rẹ́ ní òbí. A ti fi ewé àti egbò ṣe ìwòsàn fẹ́ni tó bí òkúta, tó bí ọ̀pọ̀lọ, táyé di oyún mọ́nú. So ewé ń bẹ, egbò sì wà. Bẹ́ẹ̀ ni o, àwọn ìyá mi ọ̀pàkẹ́, ọ̀làkẹ́ alágogo dẹ. Àwọn ìyá mi ajẹ̀dù èèyàn mọ́bì, ìbá yín o, ẹlẹ́yẹ ń bẹ o, káàkiri àgbáńlá ayé. Mo dé ìlú òyìnbó, ẹlẹ́yẹ ń bẹ, kò síbi tẹ́lẹ́yẹ ò sí, ẹlẹ́yẹ wà o. Àjọṣepọ̀ àwa àti ìyá mi ó dánmọ́rán, tí ó sì túbọ̀ máa dánmọ́rán jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni, torí kò sí nítorí ká ṣe fún àwọn àgbà táwa kì í fún wọn. Bá a bá túyàn, a fún wọn lẹ́ran, a sì tutù tí wọ́n fún wọn, a fún wọn lóye tẹ́ ká fún wọn, a kì í jẹ kò mọ́ ọ̀kun, a kì í jẹ mẹ́ran. Gbogbo ohun tá a bá ti gbà pé tó táwọn ìyá mi ni dandan ni. So lóòrèkóòrè, a fẹ́ sọ pé in a week, a fún wọn lẹ́ran tó lé 15, tá à ń fún àwọn àgbà. Bẹ́ẹ̀ náà sì fi ń yọ́nú sí àwa náà. Ṣé pé déédéé tó yẹ kí wọ́n jà, àwọn náà ò fi jẹ wọ́n yà. So kò wá sí táwọn náà sí táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn, táwọn náà kì í fún wa. So fún ìdí èyí, à ń ṣe dáadáa fún àwọn àgbàlagbà, àwọn àgbàlagbà náà sì ń ṣe dáadáa fún wa. So lákọ̀ọ́kọ́ nínú tí a ti fi ewé àti egbò ṣe, a ti fi ewé àti egbò, a ti fi cross èèyàn sílùú òyìnbó tí ò níye. Bí kẹ́nìtò, físà rẹ̀ ò jáde o, ókè tó bọ́ọ̀dù ò jáde o, kò ní lè lọ. Tá sì ṣètùtù, tá bá àwọn àgbàlagbà sọ̀rọ̀, tá fi ewé àti egbò ṣe, tó yẹ pé ìdèdè yọ́ tán dáa, a rí físà náà gbà tí ó sì lọ sí ìlú òyìnbó. So bẹ́ẹ̀ lọ, ikọ́ fèrè, ikọ́ asthma, ikọ́ tán ni máa ń mú yàn lọ́rùn, tán bá dé ọ̀dọ̀ wa, láṣẹ àwọn bàbá tó ṣẹ̀ wá, ní tá a bá lọ́wọ́ wọn nìyẹn, yóò sì dohun gbàgbé. So kò sí tí ò lóògùn, àfẹ́ni tí ò bá mọ̀. So oríṣiríṣi ara lọ́lọ́run fi ta wá ní lọ́rẹ. So ẹni tí ń wóyún, a ti ṣe bẹ́ẹ̀, ẹni tó ti wóyún tó ti wọ 52 years, tó ti wọ menopause tán ní ò lè lóyún mọ́, Ọlọ́run gbọ́ wa ṣiṣẹ́ fún un, ó do lóyún bẹ́ẹ̀ ló sì dọ́lọ́mọ. So oríṣiríṣi ara wà tọ́lọ̀ ní ká lè máa dá fún èèyàn tọ́lọ́ sì ń gbọ́ wa ṣiṣẹ́. Kí ibà, àgbáwo kìkì ibà, ọ̀rẹ́ dẹgbẹ́ ni. Látàrí bínú ṣe konú, lọ́wọ́n pa àwọn tó ń jìbìtì, à ń gbẹrù orí èèyàn, àwọn máa ń gbèrú yẹn ni.
so àgbáwo òkìkí ìbà táwọn ń pè ní ẹgbẹ́ àgbáwo òkìkí ìbà, èmi Chief ọmọọba Ajáwéṣọlá Ajáò International Ọlágúnjú Ajíbóyè, èmi ni mo dá ẹgbẹ́ náà lẹ̀ tí mo sì ń jẹ́ ọ̀tún ààrẹ nínú ẹgbẹ́ náà tá a fi òkìkí ṣe ààrẹ níbẹ̀ torí ìlú Ọ̀yọ́ ni mo ti gbé ẹgbẹ́ yìí kalẹ̀. so ìdí rèé mo fi jẹ́ ọ̀tún ààrẹ akọgun àgbà òkìkí ìbà ní ìlú Ọ̀yọ́. Gani Adams ọ̀gá mi dáadáa ni, kọ́lọ́ wọn fi kú èsì pa wọ́n kí wọ́n tó di ààrẹ rárá látàyè nàmínàlẹ̀ láti ń jọ ṣe pẹ̀lú wọn tí mo sì jagun tí mo fi dé àyè tí mo wà lónìí nínú OPC tí mo jẹ́ abọ́ rẹ̀ fún OPC Niger Delta tí mo fi ń control 6 states lábẹ́ ààrẹ Gani Adams, abọ́ rẹ̀ OPC from Rivers State to Aba, Calabar, Warri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so èmi ni abọ́ rẹ̀ OPC fún gbogbo Niger Delta lábẹ́ ààrẹ Gani Adams Oòduà. tó lábẹ́ kí ilẹ̀ Yorùbá mọ́ dàrú tí ọ̀gá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tán dẹ̀ ń ṣe iṣẹ́ takuntakun lórí ẹ̀, ṣùgbọ́n ìlú ò ní wà kọ́mọ̀dé lórí gẹ́gẹ́ bí ààrẹ mi ṣe máa ń sọ pé tó ọmọ ogun wà o tí gbogbo àwọn bàbá wa tó jọba alẹ́ Yorùbá local government chairman àti governor state tó wá ti sign pé tó ó yá o ẹ lọ dá ìjà dúró àbí ẹ lọ dógun dúró àbí ẹ lọ dá àwọn bandits dúró anywhere. bẹ́ẹ̀ ni àgbà wọn ti máa fi kọ́ wa wípé a ṣe tán, ṣùgbọ́n àní jàjà tí kò sí ọwọ́ àwọn bàbá wa ń bẹ̀ tí kò sọ ọwọ́ lọ́balọ́ba, ọwọ́ local government ìlú, ọwọ́ gọ́vnọ̀ ìlú. so tí wọ́wọ́ gbogbo àwọn ọmọ bá ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ti sọ fún wa, ẹ̀rù ò bà wá. bẹ́ẹ̀ ni torí ṣìwọ́ṣìwọ́ ni anything can happen, so ṣe tá a gbà ni, ṣùgbọ́n àní ṣe beyond àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá. so ìdí nìyí mo dúpẹ́ olóòtú. ọmọọba Ìjàbẹ́ ni àwọn bàbá mi. so àdédé ni bàbá wa jí ní Ìjàbẹ́ tó jẹ́ ọba Ìjàbẹ́ lọ́dún náà lọ́hùn tí wọ́n rí pasẹ̀ irin àti ẹfọ̀n níwájú ààfin wọn tí wọ́n wá pé bàbá wa Ọláìgbò Eléǹdé tàkọ́kọ́ yìí tó tẹ̀dó sílùú Èkó ní tèmi ń jẹ́ àrẹ̀mọ wọn lónìí nílùú yìí wípé tó erin tó kọjá wájú ta àmì tẹ́rù ò báyìí gbogbo tí ò bá wọlé sí mo gbọ́dọ̀ mọ̀. bẹ́ẹ̀ sì ni Olókùkù ló ń jẹ́ ẹ̀gbọ́n Eléǹdé ní wọ́n fi máa ń kí a ní Olókùkù ọmọaré Eléǹdé ọmọaré. ẹ̀gbọ́n ni Olókùkù jẹ́ fún Eléǹdé, ṣùgbọ́n lọ́dún náà wọ́n ní ká wá irin àtẹ̀fọ̀n lọ. ìgbà tí bàbá wa Olókùkù tí jẹ́ ẹ̀gbọ́n bàbá tiwa Ọláìgbò Eléǹdé tó dé Òkùkù, bàbá tẹ̀dó síbẹ̀ pé tó ibi tọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ dé ni àwọn dé yìí. ìdí nìyí tí wọ́n fi dúró nídìí ogi Òkùkù lọ́dún náà lọ́hùn tí Ọláìgbò tó sì cross wá sí ìlú Èkó-Èndé níbí, ibẹ̀ ló pe ní sí ló pẹ̀fọ̀n sí tí wọ́n á padà sí ìlú Ìjàbẹ́ tí wọ́n sọ fún bàbá wa níjàbẹ́ ọ̀fì Ìjàbẹ́ lọ́dún náà pé tó a ti pé ní a ti pẹ̀fọ̀n o. tí bàbá wọ́n sin bàbá wa Olókùkù dé ìlú Òkùkù tó wọ́n níbi tí bàbá dúró sí tiwọn nìyí, ibi tí ìwọ mọ̀ tẹ̀dó sí ni ìdí nìyí tó Olókùkù fi ń jẹ́ Olókùkù. wọ́n wá sin Ọláìgbò dé Èkó-Èndé lọ́dún náà, ìwọ lọ pé ní ìwọ lọ pẹ́ fún níbẹ̀ ni ibi tí wọ́n wà máa gbé nìyí o. Èkó-Èndé ó nílùú yìí jẹ́, so àdàmọ̀dì òyìnbó la fi ń pè ní Èkó-Èndé. wọ́n ní Èkó-Èndé ibi tí Èndé wọ́n mọ́ ni Èkó-Èndé ibi tí wọ́n máa gbé ni ló fi jásí pé bàbá wa Ọláìgbò tí jẹ́ bàbá tèmi Jáwéṣọlá Àrẹ̀mọ ẹni ó kọ́kọ́ tẹ ìlú yìí dé ó. níta ẹ bá wo wájú ilé mi tẹ wọ̀pọ̀ ọwọ́ mi ẹ mọ̀ pọ̀pọ̀ irin ni, ṣùgbọ́n ọmọ irin Fọlábí ni mí. bàbá mi ló kọ́ tẹ ilẹ̀ yìí tó jẹ́ Ọláìgbò tó pa irin tó pa ẹfọ̀n sí ìlú yìí lè ó fi dà pé tá a bá fẹ́ sí ọ̀tìn níṣẹ̀ṣẹ̀ ìlú tiwa, ìwo erin tí bàbá wa pa lọ́jọ́ kìíní àná, ìwo ẹfọ̀n tí bàbá wa pa lọ́jọ́ kìíní àná la máa fi dájú ọ̀tìn tá a máa ń ṣe nílùú Èkó-Èndé.